ẹ̀yin tèmi mo ní kí n wá fi torí létí ni o kó má di pé aláìmoore ni mí ìjẹta ni Buhari pè mí ó lọ́rọ̀ Nàìjíríà ti sóhun pé Nàìjíríà jẹ gbèsè mo bá fún ní 100 billion. You know you can be prosecuted for that. àná ó ní gómìnà wa nílùú Èkó mi ìbà Sanwó-Olú ó náà ń pè mí ọ̀rọ̀ Èkó ti sú òun kí ló ṣẹlẹ̀ kò sí wa mo bá fún ní 80 billion naira just like that. àárọ̀ yìí tó lè pé màá lọ sí ṣọ́ọ̀ṣì Davido bá pè mí ó ní ẹ̀ló bàbá gbà ẹjọ́ 30 billion yẹn náà kó ti fẹ́ máa gbẹ ó fẹ́ máa gbẹ kò sí wàhálà bí mo ṣe fún 50 billion nìyẹn tó bá yá sí àfikọ́ ìkọ́sí mo ní kò gbọdọ̀ má fi kọ́ ní mo fún 50 billion Davido ni mo fún gbogbo tó náà wá ṣe wọ́n ní kí n dúpẹ́ torí ewé nìkan ò lè dá ṣe èmi náà wá ṣe gbogbo ilé fún Ọlọ́run mi ó máa pọ̀ gan-an ó ti lọ pọ̀ jù you are so much ó pọ̀ gan-an ó pọ̀.